Salaam alaikum. Ajá Fatima. Ẹ káàsán o. Ẹ kújọ́ mẹ́ta. Ṣàlàáfíà ni. Gbogbo ilé ńkọ́. Ẹ kú iṣẹ́. Zainab. Ọmọ mi. Zainab. How are you, my love? Báwo ni? Bíkẹ́ náà ti dé kẹ́. Yorùbá bí tó ga lọ. Ti ẹ̀dá tẹ̀rẹ̀ sásìkò. Mo ní kí wọ́n fi ẹ̀mí ìmoore hàn ṣé wù mí. Èyí wá wò pé ńgbà tó wá ní kí n má wọ̀rí mú wá wò bí àgbo kéré ni. Ẹ̀gbọ́n ṣé wù? Wọ́n ní ẹ ṣe nǹkan fáwọn àwọn wá fún yín lówó. Ẹ ṣe nǹkan kan wá ṣe dùá. Ọ̀dà ẹ ṣe dùá. Wọ́n á ní wọ́n fún yín lówó wọ́n fi fẹ̀mí ìmoore hàn. Ẹ wá ní pé ó kéré ẹ̀ lè gbà. Èmi ló kéré tí mò ń sọ ni pé kí wọ́n fún oníbàárà lówó òun kí wọ́n dúpẹ́ fọ́lọ́run kan ṣe alhamdulillah torí àwa ò ní nídìí fún. Kéré bíi ti báwo? Ajá Fatima, Ọlọ́run á túbọ̀ ṣe nínú iṣẹ́ yín. Ṣé ẹ rí o, àbùdí ń tọ́ lókun, àbùdí ń tọ́ lọ́sà. Ibi tá ẹ ti mú owó yìí, Ọlọ́run á fi ọ̀pọ̀lọpọ̀. Á fi rọ́pò síbẹ̀. Ẹ wo ṣeré àdúrà yín, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí gbà ní àti inú pàápàá kan máa tún darapọ̀ pẹ̀lú ṣé o, àkókò lágbà. Mo dúpẹ́ o, ẹ ṣe gbogbo ìgbà mi o, ẹ ṣe mo dúpẹ́. Zainab, be a good girl. Ẹ ṣe jẹ́jẹ́ o, ẹ ṣe mo dúpẹ́ o. Ajá ẹ ṣe o. Ọlọ́run túbọ̀ máa bá mi ṣe é nu iṣẹ́ yín o, gbogbo àdáwọ́lé yá máa yọrí sí rẹ̀. Ẹ ṣe o. Ẹ ṣe mo dúpẹ́ gidi gan ni. What's that for? What is what for? No, what is what for? Tajudeen. Ṣé wọ́n ní kò dìídì fẹ́ mi wá sínú ilé láti wá báyé mi jẹ́? Kí ló dé? Ṣé wọ́n nìkan ló ń ṣiṣẹ́ Ọlọ́run ni? Ṣé wọ́n nìkan ló ń ṣiṣẹ́ tá ì ṣe ni? Tó fi jẹ́ wípé iṣẹ́ tó ń ṣe yìí, ó fẹ́ fi ràn pàkú ni láyé tiẹ̀. Ó fẹ́ fi lówó lọ́wọ́, ó fẹ́ fi ṣe nǹkan gidi. Gbogbo àwọn ẹgbẹ́, gbogbo àwọn afẹ́ ẹgbẹ́, gbogbo àwọn tí wọn ò ní mọ̀ tó ẹ̀. Mo mọ nǹkan tí wọ́n ń gbé ṣe ní dáadáa nínú ayé. Àwọn tó ti kọ́lé gidi, àwọn tó ní mọ́tò gidi, tó jẹ́ wípé ìyàwó wọn báyìí lójoojúmọ́ báyìí ló ń ràn lọ lóyìnbó bọ̀, ló ń lọ bí ìgbà tó ń lọ Ìkẹjà ságége. Kí wọ́n ní tiẹ̀? Wàá ṣiṣẹ́ gidi fún àwọn èèyàn, wọ́n wá dúpẹ́, wọn mú wá àbí wọ́n mú kọ̀ọ̀kan wọn fi dúpẹ́. Bọ̀ ló gbà wá sọ pé torí pé iṣẹ́ Ọlọ́run ni kọ́ ló máa fi ṣe sàárà kiri. Nítorí ipò fẹ́ gbowó ló ṣe di babaláwo tó ń pọ̀fọ̀. Àbùdí ń tolókan, àbùdí ń tọlọ́sà kódà ó yàwó mùsùlùmí ó sì bẹ̀rù Ọlọ́run. Kí owó yìí ṣé Ọlọ́run fún wa ní ànító àtàníṣẹ́kù. Ṣáà ń tọrọ jẹ ni. Ṣáà tọrọ jẹ ni. Náà ṣọwọ́ tọwọ́ lọ́wọ́ wa ni. Èmi ò tọrọ jẹ. Kódà ojú kòkòrò ní dọ́là àmú àtọrọ jẹ. Ṣó fẹ́ gbọ́ àtọrọ jẹ ànító. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, ìwọ ló lè jẹ́ ká nító. Ànító débi tá a máa ní àníṣẹ́kù. Kódà kò ń ṣègbà tí ọba ṣẹ̀ṣẹ̀ ń ṣọlidé káàkiri gbogbo gbà. Èyí tó wá sọ yìí, ṣé o ìṣọlidé pàápàá ni? Jọ torí Ọlọ́run, kí ni nǹkan tó fi ń tọ́jú nǹkan kan? Tí mo bá béèrè owó lọ́wọ́ ẹ̀ báyìí, ogun ló máa fi sílẹ̀. Kò sí ìgbà tí mo béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tó fún mi lọ́wọ́ kan rí. Because what you ask for every time is on this outrageous. Excuse me, Tajudeen! Má pariwo lé mi lórí! Má pariwo lé mi lórí! Ṣé ọmọ tí ń ṣe náà bó ti pariwo lé mi lórí? Gbogbo sórí Ọlọ́run kan máa ní ìdí àti ní understanding lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kí ló dé? O lè wá fìyà jẹ mi, o lè wá bà tèmi jẹ́. Táwọn èèyàn bá ti mú owó wá fún ẹ, tó bá ti wá fi dúpẹ́, máa gbà á, má jẹ́ ká kú sínú iṣẹ́ yìí. Má jẹ́ ká kú sínú iṣẹ́ yìí, jẹ́ káwa náà upgrade. Sórí ẹlẹ́dẹ̀ mi gbà àjẹmọ́nú tèmi ni. Àjẹmọ́nú tiẹ̀ ni. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ̀mú yọ̀ǹdẹ̀ fún ọ, ìwà àtọ́lọ́run lẹ́lẹ́jọ́. Fèmí àtọ́lọ́run lé ẹ̀, èmi àtọ́lọ́run mi àjọ ní understanding láàrin ara wa. Ṣé bọ́ọ̀ ló ní mí kò dá mi wáyé fúyà jẹ? Èmi mọ bí mo ṣe ń bọ́ lọ́hùn tèmi sọ̀rọ̀. Ìgbà tí bá máa fi takú tì lọ́rùn láti òru mọ́jú sí, á kílẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ mi dànù. Ọba tèmi jẹ́ má kó ń bá. Bàbá, bóòlù kí n. Tí ẹ bá yẹ pé àǹfààní gidi ni yín nígbà tí mo jókòó síbi ẹ̀kẹ́ tí máa mọ nǹkan tó wà nínú mi. Ẹ̀yin ẹ̀ mọ̀ pé ẹ̀yin làfà. Náà mo ń béèrè ní iṣẹ́ àfà lẹ́yìn iṣẹ́. Torí pé àwa máa àwọn àfà gidi, àmọ́ àwọn àfà ńlá, àmọ́ àwọn àfà ṣéwù náà tẹ́ pé wí bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni, bẹ́ẹ̀ tọ́lọ́run gbẹ́nu wọn sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá yìí. Inú wọn ni mo kà yín kù. Mi ò mọ̀ pé àwọn àfà àjà, àwọn àfà àgbẹ̀rìgbẹ̀, mi ò mọ̀ pé àwọn àfà àgbẹ̀rìgbẹ̀ ni yín. Àwọn awítà láàwì tó ń sìn ẹ kò tẹ̀sí bí ibi ẹgbẹ̀rún ẹ kò sọ̀rùn ẹ máa ṣe yíyẹ gírẹ́ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa jẹnu ni ẹ máa ṣe bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ tí mo lọ́rùn tán
àwọn àwìjà láìwí ẹ̀kọ́ ti rọ́ọ̀sọ̀ ju bí ẹni bí àwọn tó lọ jagun ogun Àgbẹ̀kọ̀yà. ẹjọ́ sí ẹ̀rù gbó ṣó jà wèrè. ẹ rọra mú sí pé àjọ àfa wà lẹ́wà. àbórí sórí yín bú papọ̀ ni. arákùnrin ẹ̀ẹ́dà kò lè sọ mo yẹ kí ní ìwò kì í sì ṣe kó bá ara jì lójú mi lọ́sẹ̀ àdá ìlú fún mi àti túbà dá ìlú títọ́ ní kì í sí pàṣẹ dá ìyọ̀ rẹ̀ dá ìlú kọ́ mo tún mọ̀ mú ń bá ní sọ tí eyín ó kò ní dá ìlú ṣe sùúrù bọ́ gbogbo nǹkan lé ayé sùúrù nígbà ọlọ́run sọ nínú àlùkòrá rẹ̀ ó ní sígbèrú àsọ́ọ̀bìrú ọlọ́bìtú gbogbo nǹkan sùúrù nígbà ẹ ṣe sùúrù ọlọ́run ọba ní dára ń bẹ̀ wọn ọlọ́run ọba jí dára ń tó fà tó fi rí bẹ́ẹ̀ ẹ fún mi láyè kí n ṣèwádìí lórí rẹ̀ dáhùn. ẹ wo ẹgbẹ́ gbogbo afá mi Taofik àbí o fi pẹ́ torí mo ti yọ afá ẹ̀ tí mo fi pẹ́ lé tí mo pè ní àwọn ṣéwù lọ́la mo ti yọ sẹ́gbẹ̀ẹ́ mo ti bẹ̀rẹ̀ sí pé ẹ ní Taofik afá kan ní ẹ sọ́bìrìjì irọ́ búrújì sàkàsàmù ní kò gbé so ti yẹn sìn búrújì sọ̀búrújì kọ̀búrúkọ ìwọ ò rí kọ́búrú yẹn kó tó bẹ̀ pé kí lọ́ máa ná owó mi kó bẹ́ẹ̀ fi ṣàdúrà fún mi má jẹ́ kí rí ẹ kó lẹ pósítà ṣáà tó lẹ kiri tó ní kí bẹ́ẹ̀ kó wá kiri o tó lẹ pósítà kiri ẹ fẹ́ ṣe ìrùjì o fẹ́ ṣe kí lorúkọ ẹ wàlìbánsírì kan pàṣípàṣírí oṣù kan ti máa rí màá ní káwọn ọmọ máa yàgò fọ́tò ọmọ ìjà kiri gbòrògbòrò ni mo wá sí bíbá yìí kí ẹ bá mi ṣe àdúrà kí n gba contract mo submit ẹni tí ò yẹ kán gbé contract tí wọ́n lọ gbé contract at the end of the day ẹ wá ń kọ́kọ́ làbúrújì kan sí bíbá yín sìn so àwọn yẹn ò sọ pé nǹkan tí mo fẹ́ gbà ìwọ̀n ò ní rí gbà mo ta the best car mi tó jẹ́ pé òun ni mo gbẹ́kẹ̀lé ó ní kí ló ta kí n ṣe gbogbo ẹ̀ mo ta mo lose everything. wo ọlọ́run mo bí ẹ ní tí mo dẹ̀ máa ṣe fún ẹ mo fẹ́ àti ọkàn àwọn ẹ̀ pé mi ò gbádùn rárá. àwọn bí tọ́lá bí tó ṣe máa fẹ́ra nínú àbá kiri àwọn àbá wà ní wá sí àwọn àfá rọ̀lẹ́ ayé. ọ̀rọ̀ mi ọ̀pọ̀. Asọ́lọ́gùn ni ọ́. Alátọ̀fíkì. Asọ́lọ́gùn ni wọ́n kiri búkú. Olóògùn ni mí. Gbogbo ẹ̀yin afálẹ̀ pátá ibi tí mo dé imọ̀ rè. Bẹ́ẹ̀ ni. Eléyìí ọgbẹ́ ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀. Ọgbẹ́ ìwọ sáájú. Báwo ni kàlá? Níwọ̀n. Báwo ni kàkí lọ? Níwọ̀n.